Adetayo, do something. Yoruba Adetayo. Oh yeah, Yoruba. Hey, Yoruba. Ah, chapa money. Hey, money chapa money. Hey, Kim fa olowo dani. Hey, koko ife gbe wa lo. Kaya cannot do without you. Oh, lólùfẹ́. Hey, oni mi fi gbà kan bọ̀ kan nínú. Mi ò ní fi ẹ́ sílẹ̀ mọ́ ìfẹ́ mi. Mi ò jẹ́ gbàgbé lọ́kọ̀ọ́rọ̀ sọ̀rọ̀. Ètò ránṣẹ́ mi alábàákú ẹ̀wà. Wọ́n ti kọ́. Jesus. Àwọn náà máa ṣe sí wa. Yàrá ìṣẹ̀jẹ̀ àgbọ̀ràn. Jàgbọ̀n fún un. Iṣẹ́ tó dẹ̀ ṣe he has a dry cleaning office in which he help people to dry clean their clothes, and he is from Ibadan State. So this is the man I want to spend the rest of my life with. Ṣàǹgbọ́! Ṣàǹgbọ́! Mú ìyàwó mi wá ní bí ọkọ mi olólùfẹ́ mi. Esther láti mo wá fún gbogbo ẹbí mi láti ìgbéyàwó mi. Kí ló ń ṣe? Ọba ń dádé o, olórí náà ń dé o, adáyábá bá àti ayaba, ayaba jọ̀ọ́, ká ẹ bá mi ṣe kábíyèsí fún wa. Èmi ni ìyáàfin Esther olórí ayaba ìyàwó bàbá ìyàwó ọjọ́ òní. Inú wa dùn, ayọ̀ wa kún. Ọmọ mi ni Esther, ó tún wá jẹ́ olórí mìíràn. Lórúkọ Jésù gbà tó wọnú ilé yín ẹ ó lọ sí rere. Nígbà tí ẹ̀yin náà wá wọnú ẹbí wa, àwa náà mọ̀ sí rere. Láìpẹ́ láì jìnnà àwa jẹun ayọ̀. Àmín gọ́mẹ̀ntì. Okay, so my name is Adetayo. I'm the bride's sister. Yes, so that's why I'm introducing you all, and welcome to the family. God bless you. The last born of the house. So, the baby of the house. The last born of the house and the last born and the apple of the house. So, ẹ bá mi tọ́jú ẹ̀. Ọlọ́run ló tọ́jú ẹ̀. Mo wá dúpẹ́ pé ìdílé tí ó ti lọ́kọ, ìdílé tó ń mọ Ọlọ́run.
torí mo máa ń sọ fọlọ́run ọlọ́run àwọn obìnrin mi tó fún ìdílé tó mọ ọlọ́run ọkọ tó níbẹ̀rù ọlọ́run ìyá ọkọ tó níbẹ̀rù ọlọ́run bàbá ọkọ tó níbẹ̀rù ọlọ́run ibẹ̀ ni kò ti bá lọ ọlọ́run dẹ̀ gbà bẹ́ẹ̀. Abẹ́ igi òrombó, abẹ́ igi òrombó.